ǹjọ́ tiẹ̀ ti ṣẹlẹ̀ sí ọ rí? tó o ká fọ́nrán kan lẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ṣùgbọ́n gbà tó o wò ó lójú ara rẹ fọ́nrán ọ̀hún ò dáa tó ló bá pa á rẹ́ àbí ṣe ló ṣe polówó ọjà rẹ tó ń tà tó fẹ́ fi sórí ẹ̀rọ ayélujára bó wá wò ó tàbí tó o gbọ́ sí títán ló bá pa kíní ọ̀hún rẹ́ ó ní ò dáa tó o jàre kò bá dáa kó o wo fọ́nrán mi délẹ̀ lẹ́yìn ìgbà tí ojú sì wà lórókún nínú ìlú kan lẹ̀ Yorùbá ń gbà náà lọ ọkùnrin oníṣọ̀nà kan bẹ́ẹ̀ orúkọ rẹ̀ a máa jẹ́ Ọ̀nàgbèmí iṣẹ́ agbẹ́gilére ni tó yàn láàyò láti ọ̀pọ̀lọpọ̀ ìlú tó jìnnà sílùú wọn ń làwọn èèyàn ti máa rìnrìn àjò wá tí wọ́n ó wá wo àwọn àrà lóníranran èyí tó fi igi gbẹ́ àwọn iṣẹ́ ọ̀nà igi gbígbẹ́ rẹ̀ yìí kì í ṣe pé wọ́n jojú ń gbèsè nìkan kì í ṣe pé ẹwà nìkan wọ́n ní ṣùgbọ́n bí èèyàn bá ń wò wọ́n àdàbí ipá àwọn èrè ọ̀hún àdàbí pé wọ́n wà láàyè ni kódà àhesọ ọ̀rọ̀ kan tún jà rìnrìn láàrin ìlú táwọn kan ní ìgbà pípẹ́ sẹ́yìn wọ́n ní Ọ̀nàgbèmí wọ́n ló ti gbẹ́ ère kábíyèsí níbi tèrè ọ̀hún dáadé ní ìgbà tó dalẹ́ tí mọ́lẹ̀ òṣùpá tàn sórí ère yìí wọ́n ní ère ọ̀hún bẹ̀rẹ̀ sí mí bí ipò wà láàyè mọ́ ni jákèjádò gbogbo ìlú wá ní Ọ̀nàgbèmí ti gba yìí kódà ní gbogbo àwọn ìlú alámúlégbè àti ìlú míì tó tún jìnnà sílùú wọn ni wọ́n á ti máa sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bó ti lẹ́bùn ká gbẹ́gi lére tó bí gbogbo àwọn èèyàn ti wá yìn tó yìí tí wọ́n lù lọ́gọ̀ ẹnu bóyá òun ni wá ń kó sí lórí ni o ẹnìkan ò mọ̀ ó wá di pé bí Ọ̀nàgbèmí bá gbẹ́gi lére tán á wò ó tó gbàgbà gbogbo ògbà tó bá gbé àwọn kinní ọ̀hún sílẹ̀ tán ó bá tún lọ padà wò ó wọ́n yìí tẹ́ ẹ lọ́rùn mọ́ a wò pé ẹ̀ẹ́kẹ́ yìí ó yẹ kó lè dánjò báyìí lọ ojú yìí gan ò ṣe bẹ́ẹ̀ mọ́lẹ̀ tó bóyá bòun bá tuntun ṣe díẹ̀ sí bóyá àtúmọ̀lẹ̀ sí imú yìí ó dàbí pé apá kan ó dàbí ipò tóbi ju kejì lọ Ọ̀nàgbèmí abá tún mú ẹ̀yà rẹ̀ yóò tún bẹ díẹ̀ kó ń bẹ̀ kókókó àtúnṣún ẹ̀yìn àtúnwò síbẹ̀ kíní ọ̀hún yìí tẹ́ ẹ lọ́rùn kódà lẹ́yìn ìgbà tó pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti rí àwọn ère rẹ̀ tí wọ́n kan sára sí tí gbogbo àwọn èèyàn panupọ̀ tán láwọn ère ọ̀hún rẹwà kò tún ní tẹ́ ẹ lọ́rùn yóò tún ṣe padà lọ láti lọ tún ṣàtúnṣe sí i eléyìí ń tẹ̀ wájú nígbà tó wá di alẹ́ ọjọ́ kan nǹkan kan mà ṣẹlẹ̀ sí Ọ̀nàgbèmí wọ́n sọ fún yín ṣùgbọ́n bẹ́ẹ̀ báwo fúnra yìí débi tó dé yìí bẹ́ẹ̀ báyìí tí ì tẹ̀lé mi ó dàbí pé aláàtàn yín kàn máa fẹ́ sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù ni ẹ tẹ̀lé mi ẹ má sì gbàgbé àwọn àkànnì mi gbogbo lórí TikTok Speak Yorùbá with Yẹmí mò ń jẹ́ bákan náà ni lórí YouTube Speak Yorùbá with Yẹmí ni ẹ tẹ̀lé mi torí àwọn ìtàn aládùn pọ̀ tí wọ́n sọ fún yín o fún ti ìtàn tí mò ń bá bọ̀ mo ní bòde alẹ́ ọjọ́ kan mo ní nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí kábíyèsí ìlú ọ̀hún tó rán àwọn ikọ̀ rẹ̀ pé kí wọ́n lọ pe Ọ̀nàgbèmí wá sáàfin nígbà tí Ọ̀nàgbèmí dọ́dọ̀ kábíyèsí ló bá ń sọ fún wípé ààfin òun tóun ṣẹ̀ṣẹ̀ kọ́ tí wọ́n fẹ́ kó lọ ó lóun nílò ère àwọn baba ńlá òun tí ó tóbi jẹran tí wọ́n ó gbé síwájú ààfin òun kóun tó kó lọ bẹ̀ ń lòun sì pé Ọ̀nàgbèmí sí torí òun ti fi iṣẹ́ sọwọ́ sí gbogbo àwọn oníṣọ̀nà tó kù bí ẹnikẹ́ni tó bá lè gbé ère ọ̀hún kó tó dòṣùpá tó ń bọ̀ láì fàkókò ṣòfò tónítọ̀hún sì gbẹ tó dáa tilé àtọ̀nà òun lòun ò dá méjì fún un ṣùgbọ́n ìkìlọ̀ tí ń bẹ́ẹ̀ náà wá ni pé òṣùpá tí ń bọ̀ gbọ́dọ̀ tí ì dé tí ẹnikẹ́ni tó bá fẹ́ kópa ń bẹ̀ tó gbọ́dọ̀ ti fojú ère ọ̀hún hàn láàfin o oníṣọ̀nà yòówù tó bá sì tàpá sí gbèdéke yóò fojú kíyàn ọbẹ̀ tó láta ní kábíyèsí bá tàkò tó béèrè sí Ọ̀nàgbèmí wípé tó ṣetán láti kópa ń bẹ̀ àbí ò ṣetán lójú ẹsẹ̀ náà l'Ọ̀nàgbèmí ló pọ̀ òun ṣe é ó lóun ó sì gbé kinní ọ̀hún wá sáàfin kóṣùpá tó ń bọ̀ tó dé ló bá gbalé rẹ̀ lọ lálẹ́ ẹjọ́ náà ó ní Ọ̀nàgbèmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti fa ẹ̀yà àti òòlù rẹ̀ yọ sósìkò ti ní kòkòté igi ìrókò tí ń bẹ níṣọ̀ rẹ̀ lóníranran tẹ́lẹ̀ báyìí l'Ọ̀nàgbèmí ṣe bí ìbẹ̀rẹ̀ iṣẹ́ láti gbé ère tí kábíyèsí nílò ọ̀hún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta tòun ti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ọjọ́ yìí lórí ara wọn ló fi bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí tí ò dáwọ́ dúró lẹ́yìn bó bá kàn fẹ́ jẹun kódà àwọn aráàlú gan wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ère tó ń gbẹ́ wọ́n ní ère tí ń gbẹ́ ọ̀hún wọ́n nílé yìí tẹ́nìkan kan ò tí ì fẹ́ ríru rẹ̀ rí ní ó jẹ́ wọ́n nítorí bó ti ń ṣiṣẹ́ ọ̀hún fi hàn ó yàtọ̀ sáwọn tí máa gbẹ́ tẹ́lẹ̀ bàbá wa ní parọ́ lóòótọ́ ère tí Ọ̀nàgbèmí ń gbẹ́ yìí àwòdámi ẹnu ni torí àwọn èèyàn tí à ń kọjá lọ gan bí wọ́n bá kàn rí fírí nínú ọ̀ṣọ́ rẹ̀ títí ń ṣiṣẹ́ á kàn sáálí kù gbogbo wọn kàn sára sí ni torí pé ère
òun dáa tó bẹ́ẹ̀ gẹ́ ẹnìkan kan ò tí ì fẹ́ ríru rẹ̀ rí. ẹ̀yin kọ́ yìí lálẹ́ ẹjọ́ tó kọ̀la tí Ọ̀nàgbèmí ó gbére yìí lọ sáàfin. Ọ̀nàgbèmí ti parí iṣẹ́ lára eré yìí ó sì ti gbé e tìṣẹ́gbẹ́ kan ká tó wí ká tó fọ̀ tó di pé ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ń ṣú tó ń di bí aago 8 àbọ̀ sáago 9 ní ìránṣẹ́ ọba kan bá sáré wọlé tí kábíyèsí rán wá. bí ìránṣẹ́ ọ̀hún ti wọlé ń ló dọ̀bálẹ̀ ó ní bàbá wa kẹ́ ẹ pẹ́ o. ó ní kábíyèsí aláyélúwà ní ìran yín létí wípé bó bá ti dàfẹ̀mọ́jú ọ̀lágbára ní kẹ́ ẹ gbé èrè ọ̀ wá bá wọn láàfin. kò pẹ́ tó sọ̀rọ̀ yìí tán kinní kan mà ṣẹlẹ̀. ń sọ fún yín ṣùgbọ́n kí n tó tẹ̀ wájú gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀dákùrẹ́kù chájà àti power bank tó ń fowó yín ṣòfò tó ti fẹ́ dàgbà àná sí yín lọ́rùn. alẹ́ yìí èèyàn tẹ́ ẹ fẹ́ ra fake phone accessories mọ́ àtàwọn gadget tó dà bẹ́ẹ̀ àti gbogbo àwọn nǹkan àlòólé lóríṣiríṣi. ẹ kàn sí wa ní Gbẹdẹmukẹ Gadget Plus ibẹ̀ lẹ́ẹ̀tì rójúlówó rà pẹ̀lú iye tí ò gara. nọ́mbà wa níbẹ̀ lójú wòran yín o. ẹ̀yin náà ò ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀. fún ti ìtàn tí mò ń bá bọ̀ mo sọ fún yín pé ìránṣẹ́ ọba ti wá jẹ́ fún Ọ̀nàgbèmí wípé kó gbé kinní ọ̀hún wá láfẹ̀mọ́júmọ́. bó ti wá sọ̀rọ̀ ọ̀hún tán tí Ọ̀nàgbèmí tó tún wo èrè ọ̀hún níbi tó gbé sí ló bá tẹjú mọ́gi imú èrè ọ̀hún tó sì ń rò lọ́kàn ara rẹ̀ pé imú ọ̀hún ti fẹ̀ àti pé ò ṣe bẹ́ẹ̀ dán tó. kódà kò mọ̀gbà tó sọ̀rọ̀ ọ̀hún gan sókè tí ìránṣẹ́ ọba fi gbọ́. bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọba ọ̀hún bá dá lóhùn ó ní bàbá wa Ọ̀nàgbèmí ó ní kò sẹ́ni tí ó ṣàkíyèsí kinní. ó ní bí ìbá ṣe bẹ́yìn gan ṣe ń sọ ní ìsìn ó ní ò sí nǹkan kan tó mèrè tèmi ń wò yìí o. Ọ̀nàgbèmí bá fárígá ó ní bẹ́ẹ̀ nìkan kan ò bá ṣàkíyèsí rẹ̀ ó lóun ṣàkíyèsí rẹ̀ ń tòun ó ní kinní ọ̀hún ò dáa. ló bá lọ mú ẹyá àti òòlù rẹ̀ ló bá tún ki ẹyá bọ kinní ọ̀hún nímú ló bá ń gbẹ díẹ̀díẹ̀ ó ti gbẹ́ kinní igi ọ̀hún díẹ̀ ó sun ẹyìn ó bá tún èrè ọ̀hún wò kò tẹ́ ẹ lọ́rùn ó tún sun mọ́ ó tún gbẹ díẹ̀ sí síbẹ̀ kò mà tẹ́ lọ́rùn. gbogbo bó sì ṣe ń ṣe léyìí òjò súrẹ̀rẹ̀ ń ta tí ń ṣẹ́ẹ̀tì mọ́ wàìwàì ló bá tún sun mọ́ kinní ọ̀hún ó gbé ẹyá síbi imú èrè náà ló bá tún tí òòlù mọ́ àfi pa ní kinní ọ̀hún bá sán. Ọ̀nàgbèmí bá dúró lọ gbárí ó kó rò pé bóyá òjò tó sún ta ń lára rẹ̀ sàn ni nígbà tí ó sì wo kinní ọ̀hún dáadáa láti ibi igi imú èrè ọ̀hún gan lọ síwájú orí ń ní kinní tó gbẹ́ ọ̀hún ló ti sán dé tó sì ti bà wájú èrè ọ̀hún gan jẹ́. gbogbo àsìkò tí fi ń ṣe léyìí ìránṣẹ́ ọba tó wá kú ti jáde ń tiẹ̀ ó fẹ́ tètè dá àfẹ́ padà torí òjò nígbà tí kinní ìbàjẹ́ mọ́ Ọ̀nàgbèmí lọ́wọ́ tán lójú rẹ̀ wá já ó dájókòó orí rẹ̀ fò lọ. kódà níjọ́ tí mò ń wí ojú kan tó rọra ká sí títí ń ronú ibẹ̀ ń ló sùn mọ́jú ńjọ́ náà tí ó sì màgbà tílẹ̀ mọ́ ojú kan tó ká òun gan wọn nílẹ̀ mọ́ bá a sí. àsìkò yìí gan ń lọ̀rọ̀ wá tó yé wípé àṣejò lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ dàbárò pòun fẹ́ fi tún nǹkan ṣe a máa ba nǹkan jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kẹ́dà ó ṣe gbogbo nǹkan mọ́. níbi tó wà títí ń ronú ẹ̀ àwọn èèyàn ti kún tabìbà kábíyèsí sì ti ń retí èrè láàfin. bó o ní Ọ̀nàgbèmí ó ti wá ṣe é torí pé ìlú ti ń dún kíkankíkan. àṣeyẹ tí kábíyèsí fẹ́ ṣe ọ̀hún nípa ṣíṣí ààfin rẹ̀ tuntun ó ti gbìnà yá láàárọ̀ kùtùkùtù. ìrònú wá di méjì fún Ọ̀nàgbèmí ṣé kó sòótọ́ ọ̀rọ̀ fún kábíyèsí ni àbí kó gbé kinní ọ̀hún pamọ́ kẹ̀sìn rẹ̀ mọ́ bá yọ kó sì kojú òjìyà yòówù tí kábíyèsí bá ní fún un. ó ṣeé ṣe ó jẹ́ pé nínú apá kejì múlẹ̀ tí mọ gbogbo bítàn ọ̀hún ti lọ. èyí òun tẹ́ ẹ bá sọ fún mi lábala àríwísí pé ẹ fẹ́ bẹ́ẹ̀. ẹyẹ ṣáàrí dájú pé ẹ tẹ̀lé mi kí ẹ sì bá ń pín kinní ọ̀hún kiri. ṣùgbọ́n kó tó dìgbà náà èwo olùgbọ́ mi. ẹ̀kọ́ mọ̀rẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà rẹ̀ àṣejù àwa èèyàn ní jẹ́ kéèyàn ó tètè súnmọ́ bèbè àṣeyọrí. bí bàbá mi ìbá ló ń bá yín yọ sí èbù yóò gbẹgbẹgbẹ tí kinní ọ̀hún tún fi bàjẹ́ ni. ẹ̀ẹ̀mẹ́wàá lẹ́lòmí ò rìkọ́ọ̀dù fídíò lórí fóònù rẹ̀ tí ó tún máa parẹ́. àní ò dáa tó. nígbẹ̀yìn gbẹ̀yìn kò mọ̀ ní rí nǹkan kan mú ṣe. ìwọ̀nba ń tó o bá ní lọ́wọ́ ìwọ̀nba ń tó o bá lè ṣe báyìí. náà ni ó ṣe kó o gbé hàn fáráyé. wọ́n ti ìdájọ́ ara rẹ̀ kó tó di pé ó fojú irú nǹkan ọ̀hún hàn dé. kò ní jù báyìí lọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi fẹ́ràn fọ́nrán yìí ẹ bá mi pín in kiri. kẹ́ ẹ sì tẹ̀lé mi. torí pé ìtàn tí wọ́n tún sọnù fọ́nrán mi tó ń bọ̀ yóò lágbára pọ̀. Èdùmàrè ò ní pa làákàyè yín.